Orúkọ mi ni Ìṣọ̀lá Àyìnlá Bàbá Àṣìṣù fún Oyètúndé JP, di alága rẹ̀ fàgbà rẹ̀. Àkọ́kọ́ irú ẹ̀ tó bẹ̀rẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ dídá rẹ̀ fi gbé kalẹ̀ náà ni pé a wò pé kí gbogbo àwọn èèyàn wa wọ́n ní ìlanilọ́yẹ̀ tí a sì tún ṣe ìrànlọ́wọ́ jíjẹ mímu fún wọn ní pàtàkì lọ́dún àsìkò tí lóṣù tá a wà yìí láti fi boost ìfẹ́ àti ìlọsíwájú. Kì í ṣe Muslim nìkan là ń fún nìkan o, gbogbo ẹlẹ́sìn là ń fún nìkan. A kàn fi ṣàkọọ́lẹ̀ sí àsìkò oṣù Ramadan ni. Ìbáraẹni kankan ẹbí kan náà ni wọ́n àti àgẹ́rẹ̀ ara ọ̀fà náà láti yọ àgẹ́rẹ̀. Àgẹ́rẹ̀ àwọn oúnjẹ ọlọ́fà ni ìgbà tí bàbá wọn Òróyè jẹ ní 1785 wọ́n du oyè pẹ̀lú ọlọ́fà àgbáyé tó jẹ́ wọ́n kò ní Mọ́gbọ́lá rẹ̀ mú. Ẹni tó bá du oyè ní ọdún tán ni ọdún rẹ̀ kó àwọn èèyàn rẹ̀ kúrò nílé wọ́n fi darí wá sí Alábí. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà pípẹ́ àwọn bàbá yẹn tún trace padà, wọ́n tún padà sílé, wọ́n lọ ṣe reunion. So àti àwa tájókòó yàtọ̀ ọlọ́fà a ní ìbáṣepọ̀ tó dún mọ́rán ẹ̀lẹ́ dífẹ́ǹsì kan láàrin. Nínú àwọn ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìfẹ́, ìlọsíwájú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú agbára. Kí lẹ kọ́ rí sí nípa àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí? Ẹlẹ́ẹ̀kejì ni pé ọ̀nà wo lẹ rò pé ìfẹ́ tó fi lè gún nílùú agbára? Àwa náà la fún ní tọ́pìkì. Dídá rẹ̀ fi mú tọ́pìkì náà ni pé ohun tó ń ṣẹlẹ̀ nínú ìlú wa. A sì rí i pé kó tó dé náà ìfẹ́ ti ń jọba. Tí wọ́n náà bá rí nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní èní, a rí i pé nǹkan ti yàtọ̀ pátápátá. Ṣùgbọ́n ọba tó tún nu àwọn èèyàn ló ń jẹ ẹ̀mí yẹn, a rí i pé kálukú á rí tiẹ̀ mú. Ìyípadà ó pọ̀ pé kí á ní ìgbàláyè fúnra wa, tolerance, ká ní ìfẹ́ ara wa. Ibi tí ìfẹ́ bá wà, ìgbàláyè bá wà, ìlọsíwájú mọ́ wà. Lágbára Ọlọ́run láwa rẹ̀ àgọ́ Azeez Oyètúndé Ottoman JP, alága rẹ̀ fàgbà rẹ̀ aka Ìyẹ̀rú Ọ̀tún.